Aláròyé máa wí o. Àwọn òyìnbó nìkan kọ́ ni wọ́n fòpin sówó ẹrú lágbàáyé, àwọn adúláwọ̀ náà ṣe bẹbẹ, Afrab ṣàlàyé. Ẹsẹ̀ kò gbèrò níbi àṣekágbá ètò pàtàkì kan tó wáyé ní National Museum tó wà ní Tafawa Balewa Square, Oníkan nípínlẹ̀ Èkó, lásìkò tí àjọ kan tó ń ṣèwádìí nípa dídẹ́kun òwò ẹrú nílẹ̀ Áfíríkà tẹ́ pẹpẹ ìjíròrò ńlá. Àjọ náà, ìyẹn Africa Abolitionism Research Project (AFRAP) ẹ̀ka ti orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe àṣekágbá ètò àfihàn wọn kan ni. Ohun tí àfihàn náà dá lé lórí ní ipa táwọn aláwọ̀ dúdú kó nínú ìlàkàkà láti fòpin sówò ẹrú ṣíṣe. Ọjọ́ Àbámẹ́ta Sátidé ọjọ́ 27 oṣù keje ọdún yìí lètò náà wáyé. Àkórí tọdún yìí ni àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń sọ̀rọ̀ tako òwò ẹrú nílẹ̀ adúláwọ̀, Nigerian Voices Against Slavery. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nípa ètò ọ̀hún, alákòóso àjọ náà, Dókítà Michael Odeje, ní àìmọye nǹkan làwọn òyìnbó aláwọ̀ funfun fi parọ́ fún wa, tó sì jẹ́ pé kì í ṣòótọ́ rárá. Lára ẹ̀ ni àwọn ìtàn tí wọ́n máa ń sọ nígbà gbogbo pé àwọn làwọn fòpin sí òwò ẹrú lágbàáyé àti nílẹ̀ adúláwọ̀. Èyí kì í ṣòótọ́ rárá o. Ìdí rèé tí ọ̀jọ̀gbọ́n Benedicta Rossi ti iléèwé gíga University College of London (UCL) ṣe dá àjọ AFRAB yìí sílẹ̀ lóṣù kẹwàá ọdún 2020, tó sì ṣagbátẹrù rẹ̀ pé káwọn ọ̀jọ̀gbọ́n ọmọ ilẹ̀ Áfíríkà náà ṣàwárí àwọn akíkanjú ọmọ ilẹ̀ náà tí wọ́n sọ̀rọ̀ lòdì sí òwò ẹrú nígbà tó gbalẹ̀ kan lágbàáyé àti nílẹ̀ adúláwọ̀. Ọ̀mọ̀wé náà ní kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà yìí nìkan ni AFRAB yìí wà, káàkiri ilẹ̀ Áfíríkà ni. A wà láwọn orílẹ̀-èdè bíi Ghana, Gambia, Ethiopia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ kan náà sì ni gbogbo wa pátá gbé lọ́wọ́. À ń ṣèwádìí nípa àwọn akíkanjú ọmọ ilẹ̀ Áfíríkà tí wọ́n sọ̀rọ̀ lòdì sí òwò ẹrú nígbà tó gbalẹ̀ kankan ni. Ó jẹ́ ohun ìyàlẹ́nu ńlá gbà pé àwọn òyìnbó kò fìgbà kankan dárúkọ àwọn akíkanjú ọmọ ilẹ̀ adúláwọ̀ kan rí nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn tó tako òwò ẹrú nígbà náà lọ́hùn-ún. Àwọn ará wọn nìkan ni wọ́n máa ń dárúkọ nígbà gbogbo tí wọ́n bá ń sọ ìtàn náà. Bẹ́ẹ̀ kì í ṣe òótọ́ rárá. Àìmọye àwọn akíkanjú ọmọ ilẹ̀ èèyàn dúdú ló jà fitafita pé òwò ẹrú gbọ́dọ̀ wá sópin. Ní báyìí, a ti ṣàwárí àwọn ọmọ akin ilẹ̀ Áfíríkà tí wọ́n kópa pàtàkì lórí ìdádúró òwò ẹrú ṣíṣe. A sì tún polongo fún gbogbo àgbáyé pé kì í ṣe àwọn òyìnbó nìkan ni wọ́n sọ̀rọ̀ lòdì sí okòwò ẹrú o. Àwọn nìkan kọ́ rárá. Níbi ètò pàtàkì náà, ọ̀pọ̀ àwọn alẹ́nulọ́rọ̀ láàrin ìlú ni wọ́n fìwé pè láti wá bá àwọn èèyàn sọ̀rọ̀. Lára wọn ni àwọn aṣojú ìjọba tó ń gbógun ti fífi ọmọdé ṣòwò ẹrú nílẹ̀ àjòjì, ìyẹn National Agency for Prohibition of Trafficking in Person (NAPTIP). Ìyáàfin Àgbọ́kò Comfort tó jẹ́ ọ̀kan lára àwọn ọ̀gá àgbà àjọ náà ẹ̀ka tìpínlẹ̀ Èkó ló gba ẹnu ọ̀gá rẹ̀ sọ̀rọ̀ níbi ètò pàtàkì ọ̀hún. Ó ṣàlàyé onírúurú ìpèníjà táwọn máa ń dojúkọ lásìkò táwọn bá fẹ́ fọwọ́ òfin mú àwọn afurasí ọ̀daràn tí wọ́n ń ṣòwò ẹrú láàrin ìlú. Bákan náà ló sọ díẹ̀ nípa àwọn ọ̀nà àbáyọ sí òkè ìṣòro ọ̀hún lórílẹ̀-èdè wa. Arábìnrin náà sọ báyìí pé lára àwọn ọ̀nà àbáyọ ni pé ìjọba orílẹ̀-èdè yìí gbọ́dọ̀ ró àwọn iléeṣẹ́ àti àjọ ìjọba bíi NAPTIP lágbára gidi láti máa fà wọ́n tó ṣòwò ẹrú jófin lórílẹ̀-èdè yìí. Bí àjọ yìí bá gba àwọn tí wọ́n fẹ́ tàsókò ẹrú sílẹ̀ lọ́wọ́ àwọn afurasí ọ̀daràn, wọ́n gbọ́dọ̀ lè ṣètò ohun gidi bí iṣẹ́ tàbí okòwò fún wọn, káwọn ọ̀daràn míì má bàa tún fọgbọ́n kó wọn lẹ́rú lọ́jọ́ iwájú. Ìjọba gbọ́dọ̀ dáàbò bo àwọn òwúyẹ́ gbogbo tí wọ́n ń ta àwọn aláṣẹ ìjọba lólobó nípa àwọn tó ń ṣòwò ẹrú láàrin ìlú, nítorí bó kò bá sí ààbò tó péye fún wọn, ìyẹn fún àwọn májẹ̀kẹ́tì ẹni di wọ̀nyí, ó ṣeé ṣe kí wọ́n máa rí ikú he nígbà gbogbo nítorí àwọn afurasí ọ̀daràn ọ̀hún yóò máa dojú ìjà kọ wọ́n ni. Ju gbogbo ẹ̀ lọ, ìjọba gbọ́dọ̀ jẹ́ kí ìgbé ayé ìdẹ̀rùn wà fáwọn aráàlú rẹ̀ nípasẹ̀ pípèsè àwọn ohun amáyédẹrùn fún wọn. Bí ìlú kan bá dáa, kò ní sí ẹni tó máa sọ pé àwọn fẹ́ lọ ṣẹrú tàbí kí wọ́n gbà pé kí ẹnìkan ta àwọn sóko ẹrú rárá. Ìjọba gbọ́dọ̀ rí sọ̀rọ̀ ayé orílẹ̀-èdè rẹ̀ lọ́nà tí nǹkan yóò fi máa lọ déédéé fáwọn aráàlú nígbàkúùgbà.
Lára àwọn àlejò pàtàkì tí wọ́n wà níbi ètò náà ni àwọn bíi Dr. Michael Odoje fúnra ẹ̀, Dókítà Muritala Monsuru, Ìyáàfin Agbọ́kọ̀ Comfort, Ìyáàfin Morenike ọmọ Àìgbòjè, Ìyáàfin Ẹgbẹ́mọdé, Ọ̀jọ̀gbọ́n Olútáyọ̀ Adésínà, Ọ̀gbẹ́ni Peter Ayọ̀adé àtàwọn míì ni wọ́n wà níkàlẹ̀ níbi ètò pàtàkì náà. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.